ẹ káalẹ́ ẹ̀kọ́ àtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Lílu jìbìtì àbí gbígbá àwọn oníbàárà nínú àwọn iṣẹ́ tàbí ọjà rírà ti ní àbájáde pàtàkì fún àwọn oníbàárà àti oníṣòwò nínú àkókò yìí, níbi tí èsì oníbàárà àbí ẹ̀dùn ọkàn wọn ti ń di tọ́nàfọ́kálẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Níbẹ̀ ni wọ́n ti ń gbà wọ́n lámọ̀ràn láti fi òótọ́ inú kún ọjà tí wọ́n bá ń tà. Akọ̀ròyìn wa Lydia Samson jábọ̀ ìròyìn ìpè kò mọ láàrin òǹtajà àti òǹrajà nìkan nínú ọjà. Lílu jìbìtì àbí gbígbá àwọn èèyàn yìí náà wà láti ọ̀dọ̀ àwọn tó ń ta epo bẹntiró sí àwọn awakọ̀ náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbóríyìn fún olóyè Bísí Àkàndé, àgbà olóṣèlú, alábòjútó àsìkò àti alága àkọ́kọ́ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC bí ó ṣe ń ṣàjọyọ̀ ayẹyẹ àyájọ́ ọjọ́ ìbí rẹ̀ mìíràn. Nínú ọ̀rọ̀ tí olùbánidámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọ̀nà àńtọ̀ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ti ṣe àpèjúwe olóyè Bísí Àkàndé gẹ́gẹ́ bí tẹ̀síwájú tòótọ́ tó sì ní ìfarajìn léyìí tí ó sì ti ń kó ipa ribiribi fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀rọ̀ òṣèlú, ikọ̀ orílẹ̀-èdè láti dé èbúté ògo àti àgbéga orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú nínú àtẹ̀jíṣẹ́ rẹ̀ wípé àìmọ̀tara ẹni jẹ́ bàbá Bísí Àkàndé lógún láti ìgbà tó ti wọ òṣèlú. Àkàndé jẹ́ akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbà kan rí àti igbákejì gómìnà nígbà náà, léyìí tó sì padà jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti ọdún 1999 sí ọdún 2003. Ó fi ìgbà kan jẹ alága fìdíhẹ fún ẹgbẹ́ òṣèlú APC fún ti orílẹ̀-èdè, léyìí tó sì tún jẹ alága ìgbìmọ̀ tó ń ṣàkóso ilé ẹ̀kọ́ gíga Nigeria Primary University tó fi kalẹ̀ sílùú Ìbàdàn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá fi kún un pé ọjọ́ ìbí mẹ́rìndínláàádọ́rùn-ún tí olóyè Bísí Àkàndé ń ṣe yìí tún fún òun láǹfààní láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí fún ti àtìlẹ́yìn ohun ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ràn tí ó máa ń fún òun nínú ìrìn àjò òṣèlú òun títí tí òun fi di ààrẹ orílẹ̀-èdè. Ààrẹ wá gbà aládùúrà fún oore ọ̀fẹ́ àti agbára láti túbọ̀ máa ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ àti láti máa jẹ́ kí ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà ó máa jẹ̀ràn rẹ̀ nípa omi ọgbọ́n. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti bá àwọn mọ̀lẹ́bí àti àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aṣojú-ṣòfin pàápàá jùlọ àwọn agbègbè Ìkẹ́nẹ́, Ṣàgámù àti Àríwá Rẹ́mọ kẹ́dùn nípa ìpapòdà ọ̀nàrẹ́bù Adéwùmí Oríyọmí Ọ̀nànúgà tí gbogbo èèyàn mọ̀ sí Ìjàyà. Nínú àtẹ̀jíṣẹ́ ìbánikẹ́dùn tí gómìnà Dàpọ̀ Abíọ́dún ni ó ti ṣàpèjúwe olóògbé aṣòfin yìí gẹ́gẹ́ bí ohun ìyàlẹ́nu ńlá àti àjálù ńlá fún ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Gómìnà agbóríyìn fún olóògbé náà gẹ́gẹ́ bí aṣáájú aláìníbẹ̀rù, ọmọ ẹgbẹ́ tó dúró ṣinṣin, ẹni tí ó kó àwọn èèyàn jọ fún ìlọsíwájú ohun ìdàgbàsókè àwùjọ obìnrin àti ìlera gbogbogbò àwọn agbègbè tó ń ṣojú fún títí dọjọ́ ikú rẹ̀. Ó wá gbà ládùúrà fún olóògbé náà àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìfaradà àdánù náà títí di ìgbà ikú ọ̀nàrẹ́bù Ọ̀nànúgà. Igbákejì àkójànù nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ Nàìjíríà ní í ṣe lẹ́ni tí wọ́n kéde ikú rẹ̀ ní àárọ̀ ọjọ́rú lẹ́yìn àìsàn ráńpẹ́. Pẹ̀lú ìbànújẹ́ ọkàn ní olùbánidámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kẹwàá ìyẹn ambassador Maxwell Adéyẹrí fi kéde ìpapòdà ọ̀nàrẹ́bù dókítà Adéwùmí Oríyọmí Ọ̀nànúgà Ìjàyà lẹ́nu tó jẹ́ ìyá aláwòkọ́ṣe, olùkọ́ni, olùtọ́sọ́nà àti olùkọ́. Nínú ọ̀rọ̀ tí ambassador Maxwell Adéyẹrí fi léde, lẹ́nu tó jẹ́ olùbánidámọ̀ràn pàtàkì fún igbákejì àkójànù ìyẹn ọ̀nàrẹ́bù Ọ̀nànúgà, ó ní àpèjúwe rẹ̀ ju aṣáájú lọ bí ó ṣe jẹ́ ìyá lẹ́ni tó kọ́ wọn tó sì tọ́ wọn sọ́nà bí a ṣe ń jẹ́ aṣíwájú. Àkọsílẹ̀ náà tún ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí alágbàwí fún àwọn ẹni tí ò lórí ọ̀fẹ́ láti sọ tẹnu wọn, àánú ìrètí fún àwọn tí kò nírètí, ìyá fún àwọn ọmọ aláìníyà àti orísun ìtura fún ìdíwọ́ òwò. Ìjàyà ní gbogbo àwọn èèyàn mọ̀ sí, léyìí tó sì mú ìgbà ìtura dé sí ẹ̀ka agbègbè àpapọ̀ Rẹ́mọ tó sì mú ìṣàkóso rẹ̀ wá sí gbogbo ẹ̀ka ní agbègbè Rẹ́mọ. Èyí ọba ilẹ̀ Makun ti lé toko ní
léyìí tó sì ti ní tí mú ìdàgbàsókè ohun àgbéga bá agbègbè tó ń ṣe ìjọba lé lórí. Bí ó ṣe ń ṣe náà ló ń ṣe omi kíkọ́ àti àtúnṣe iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama, títún gbọ̀ngàn ìlú ṣe, títún àwọn ààfin ọba ìlú ṣe, ètò bíi ríró àwọn oníṣẹ́ ọwọ́ lágbára, pípèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ ilẹ̀ Rẹ́mọ àti àwọn yòókù. Gẹ́gẹ́ bí igbákejì àkójànú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ó ti fi ara rẹ̀ hàn pé obìnrin náà lè ṣe léyìí tó sì ti jà fitafita fún ìgbà ìgbádùn àwọn ènìyàn rẹ̀. Bí a ṣe ń ṣèdárò ìpapòdà olóògbé yìí wáyé tó kọjú sí kí ọba Olúwàjẹ́ ó dá ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́. Àwọn àlàyé nípa ètò ìsìnkú rẹ̀ yóò máa di mímọ̀ faraye ní kòpẹ́. Ìròyìn tí a ní fún ilé èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. Má gbàgbé àdìtẹ̀lé wa ní ojú òpó wa Facebook NT Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.